Hello, sir. Our father, we are grateful. The president, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. Thank you, sir. Thank you, sir. God bless you, sir. God bless you, sir. We are so grateful. Ọpẹ́ ló padà yọrí sí o, ọpẹ́ ni o. Ọ̀rọ̀ àwọn olùkọ́ àtàkẹ́kọ̀ọ́ tí àwọn agbésùmọ̀mí gbé wọgbó nílùú Ògbómọ̀ṣọ́ ní oríire ní Ẹ̀sẹ̀lẹ̀. Ẹ máa yin Ọlọ́run lógo ẹ̀yin èèyàn. Ọpẹ́ ni o. Àdúpẹ́ tí ẹ̀mí àwọn èèyàn yìí tí ò bọ́ sí ọwọ́ àwọn agbésùmọ̀mí. Ọpẹ́ ńlá ni. Kódà ijó ayọ̀ rèé fún gbogbo ọmọ Nàìjíríà látàrí iṣẹ́ takuntakun tí Ọlọ́run ṣe. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ̀yin náà tẹ follow button yín kẹ́ ẹ tó lè mọ jàǹfààní bá a bá tó ṣe mú fúnra wá lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́. Ọpẹ́ ló padà yọrí sí o, ọpẹ́ ni o. Ọ̀rọ̀ àwọn olùkọ́ àtàkẹ́kọ̀ọ́ tí àwọn agbésùmọ̀mí gbé wọgbó nílùú Ògbómọ̀ṣọ́ ní oríire ní Ẹ̀sẹ̀lẹ̀. Ẹ máa yin Ọlọ́run lógo ẹ̀yin èèyàn. Ọpẹ́ ni o. Àdúpẹ́ tí ẹ̀mí àwọn èèyàn yìí tí ò bọ́ sí ọwọ́ àwọn agbésùmọ̀mí. Ọpẹ́ ńlá ni. Kódà ijó ayọ̀ rèé fún gbogbo ọmọ Nàìjíríà látàrí iṣẹ́ takuntakun tí Ọlọ́run ṣe. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ̀yin náà tẹ follow button yín kẹ́ ẹ tó lè mọ jàǹfààní bá a bá tó ṣe mú fúnra wá lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́. Ẹ̀yin èèyàn, ìròyìn ayọ̀ rèé o lórí ọ̀rọ̀ àwọn ọmọ olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí àwọn agbésùmọ̀mí gbé wọgbó nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ náà ti dayọ̀, wọ́n ti wálé o. Ọlọ́run ti gba gbogbo ògo lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àtàkẹ́kọ̀ọ́. Ẹ̀yin èèyàn, ìròyìn ayọ̀ ńlá rèé. Kódà àwọn èèyàn ti sọ̀rọ̀, wọ́n ti bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀, wọ́n fi ẹ̀yọ́nú wọn hàn. Kódà wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ìjọba, wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn. Ẹ̀yin èèyàn, ìròyìn ayọ̀ ńlá rèé. Adúpẹ́ tí wọ́n lọ láyọ̀, tí wọ́n dé láyọ̀ tẹ́mi ò bọ́ sí ọwọ́ àwọn agbésùmọ̀mí. Tẹ́ ẹ bá sì gbàgbé, ọ̀gá ológun fi fọ́nrán kan sí orí ẹ̀rọ ayélujára láìpẹ́ pé ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tẹ́ wà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí pé láìpẹ́ yìí ẹ̀kọ́ sojú múmu wípé dúdùn lọ́sàn ó so. Adúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà látàrí iṣẹ́ takuntakun táwọn náà ń ṣe. Àwọn náà gbìyànjú, agbóṣùbà káre fún wọn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí àwọn èèyàn yìí, lórí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tọ́lọ́run darí wọn wálé láyọ̀ àtàlàáfíà. A sì tún dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí Ọlọ́run lò fún àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ látàrí iṣẹ́ takuntakun tí àwọn èèyàn yìí tí wọ́n ṣe. Àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ yìí ọpẹ́ ni wọ́n sì ń dú lọ́wọ́ àwọn èèyàn àti ìjọba pàápàá. Wọn ò tí fìdí ọ̀rọ̀ múlẹ̀ bí wọ́n ṣe jáde ní ọwọ́ àwọn agbésùmọ̀mí. Bí ọ̀rọ̀ yìí bá tó ṣe ń lọ lórí ìkànnì, àtòmọ́ mu wá, á jẹ́ kí ẹ̀yin èèyàn wa kẹ́ ẹ máa gbọ́ bó ṣe ń lọ lórí ìkànnì wa. Ọpẹ́ pàtàkì ni fún Ọlọ́run lórí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn agbésùmọ̀mí tí wọ́n gbé wọgbó. Ẹ̀yin èèyàn, ẹ má jẹ́ ń dènà pẹ́nu. Ntẹ́yìn náà bá nílé èròǹgbà, ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa. Ibi tá fi àdàgbé ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ, àtòmọ́ mu wá lọ́lọ́kọ̀ òjọ̀kan sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dè, ní bọ́ sọ́wọ́ agbéniwọgbó. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa mọ̀ rí o. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀.